Africa Content TV. Òun àtọlọ́wọ́ tún ẹ̀ kọ́tí ni ọba fẹ́ mi ọ̀sáàtì. Ìrìn àjò ẹlẹ́kẹ̀jì yìí, a fi lé ẹ lọ́wọ́, ìwọ lọ́wọ́ ọba lólùṣọ́, ìwọ lólùtò. Gbogbo táwọn fẹ́ ní Lagos State, tó fẹ́ wọ́n ṣe ní ọ̀rùn lórí bàbá Jídé, ọmọ Sanwó-Olú. Reluwé tún ti dé, reluwé tún ti dé. Reluwé tún ti dé, reluwé tún ti dé. Àpárí àánú ṣayọ máa ń bá lò. Àpárí àánú ṣayọ máa ń bá lò. Ilé àpárí àánú ṣayọ máa ń bá lò. Bóyá lọ tẹ̀lé sáà ìwọ ni ọ, bàbá Jídé. Olùṣọ́lá ìbò bàbá Jídé bóyá lọ́lẹ̀ Jídé bàbá lọ́lẹ̀ Jídé bóyá o. Lẹ́yìn gbogbo àtọ́tọ́nu tá a wí, àwọn kan wá ń sórí ìpele. Àwọn kan ń sórí ìpele. Wúlọ̀ tẹ́lọ̀, wúlọ̀ tẹ́lọ̀, wúlọ̀ tẹ́lọ̀, wúlọ̀ orí àwọn. Wọ́n ń sórí ìpele. Jídé.